ẹ̀rí ọkàn mi máa lò fẹ́lẹ́ yìí ẹ̀rí ọkàn mi jọ̀wọ́ dá mi láre. mo lẹ nìkan tí wò mí tèmi kò rí. tó kábọ̀ padà sórí ètò náà bá wọn sọ lórí iṣẹ́ tùǹgbà. ó kò tí mi ò yí padà ní labota presenter the guru of radio ọmọ ọ̀làjẹ́ tó ń sọ Ìgbò. èjìrẹ́ òkín ọmọ ìyá àbèjì. ẹ jẹ́ ká máa lọ lẹ́sẹsẹ bá ṣe máa ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀. kété tá a bá ti kúrò ń bí àtúntì ń gádà ìròyìn kan tó bá ti gbọ́ ń bí òun mọ̀ ń pè ní ọ̀tẹ́ntìgè ẹni tí tó bá ti gbọ́ ń bí bó ṣe jẹ́ gan nìyẹn originality. ẹ jẹ́ ká máa wọ̀ ọ́ ǹjẹ́ ti gbọ́ kẹ́ni láàrin ọ̀sẹ̀ retired air vice marshal nílùú Lẹ́kì lọ́hùn yẹn wọ́n rẹ́bùrú ẹ̀ ọ̀gá ọlágbára wọ́n jí gbé retired air vice marshal Síkírù àwọn yẹn gbé ẹ wá rí i pé irú ẹ̀yìn wa ń kọ́ nàìjíríà tá a tẹ̀ wá jẹ́ nǹkan kan wọ́n lọ gbé ó di inú omi ó di kiri. ǹjẹ́ ti gbọ́ láàrin ọ̀sẹ̀ ọkọ̀ ojú omi tó fẹ́ gbéra ó ti gbéra ní CMS ó ti wọnú odò ó ti wọnú omi ló wá forí sọ àpáta ló wá ṣe yàwà sínú omi èèyàn 17 ló wọnú ẹ̀ ẹnìkan nú ọkọ̀ náà ṣe gbé èèyàn 16 tó kù orí kó wọ́n yọ ẹni orí yọ òrìlé ọlọ́run o báwo la ṣe máa kàn bá jẹ ó ti ṣẹlẹ̀ lẹ́ẹ̀kínní ó ti ṣẹlẹ̀ lẹ́ẹ̀kejì ó ti ṣẹlẹ̀ tí nǹkan bá ti ń ṣẹlẹ̀ báyìí ká máa wá wí láti. ọ̀nà àbáyọ ló dé gùn ló máa kó wa yọ. àmì àwọn tó bà kọ́ lọ but ṣé wọ́n lo life jacket àdúgbò ó forí sọ àpáta bọ́tẹ̀ gẹ́gẹ́ ni màá gbọ́ná ó mọ̀ pé inú omi náà máa ń ní ọ̀nà tí bí mọ́tò ṣe máa ń gbọ̀ ọ̀nà òun lọ́nà rẹ̀ nígbà táwọn orí plane lọ́hùn yẹn tí pilot yẹn try kó ṣe báyìí mo á bèrè lọ́wọ́ ẹ pé kí ló fẹ́ ṣe mo ń lọ sí má bèrè ibi tí mo ń lọ nígbà mo máa ń lọ nkọ́ kìrìkà wá ń kó tó òfẹ́ lọ́ máa jí tó irọ́ mo lọ nkọ́ kìrìkà wá ń kó tó nù nígbà wọn nígbà lazy but I'm not lazy so mo ní kí n máa pẹ̀lú náà lọ kìrìkà nígbà tí ní pilot yẹn jẹ́ kí n mọ̀ pé ọ̀nà náà wà lókè bó ṣe wà nílẹ̀ bó ṣe wà bóyá pilot yẹn kúrò ọ̀nà yẹn gbà dáadáa. ọ̀nà wà lórí omi náà òun náà mò ń sọ ìwọ tẹ máa fọ mọ ní àwọn máa jẹ máa sùn sínú omi. ọmọ yín lára. kẹ́nìjẹ́ ti gbọ́. gbádùn ìdarí. Ògùn state governor wọ́n ti ṣe nǹkan tí Lagos state governor ṣe wọ́n ti bu ọwọ́ lùwẹ̀ àǹtí. yes wọ́n ti sọ pé àwọn ò fẹ́ màálù gbọ́dọ̀ lọ sí ibi ọjà kó lọ máa lọ sínú somebody's farm kó lọ máa jẹ nǹkan kan àbí kó máa dà á kiri àti kìnnìkan àti gbogbo kìnnìkan. bẹ́ẹ̀ náà ni Delta state governor ti púṣù tiẹ̀ Ifeanyinachukwu Okowa doctor àwọn náà fẹ́ gbàbẹ̀ but wọ́n ṣe fún wọn ní oṣù mẹ́fà wọ́n fi sírájọ́. kẹ́ni ṣe o ti gbọ́ láàrin ọ̀sẹ̀ ọkọ̀ Dora ti Akunyeli tó ń jẹ́ Dr. Chike Akunyeli wọ́n pa á. wọ́n ní wọ́n ṣe ṣàkàṣàkà. pẹ̀lú èèyàn 14 mi Anambra State. kí la fẹ́ fi ọ̀rọ̀ yìí dá kí ló fẹ́ ṣẹlẹ̀ kí ẹ̀mí yẹn má tẹ̀ wá nítumọ̀ mọ́ Ọlọ́run bá wa dá sí àwọn family wọn báyìí. ṣé wàá gbọ́ governor of Anambra State Bandagwe tó bá mọ̀ ó ní 20 million naira ń dúró de ẹni tó bá ta wọn lọ́lọ́gbó pé. ọmọ ẹni tí tó gọ́ọ̀nù ẹ̀ dá ọmọ ẹni tó gọ́ọ̀nù ẹ̀ dá 20 million yẹn pọ̀ but frustration lè mú yàn kó gbọ́ polo 500,000 kó lọ commit rẹ̀. ọ̀nà abára ẹ̀ bẹ́ẹ̀ abára ẹ̀ bẹ́ẹ̀ jàre. Ọlọ́run kò bá fi ṣe ìsọ wa. ọmọ ní talent nílùú yìí. kéèyàn kàn bá fẹ́ kéèyàn bá fẹ́ risky talent yẹn kó kàn popular. kíní kan mo mọ̀. kéèyàn dúró kéèyàn kàn popular kéèyàn máa gbọ́ kí wọ́n aṣọ ẹ̀dí kó fẹ́ popular ju èyí tó wà tó nǹkan. àbí kí wọ́n fẹ́ kókó sọ irọ́ máa gbọ́ irọ́ èmi máa gbẹ̀ ń bẹ̀ so wàá sọ pé o mọ̀ wá kó 20 fún ẹjọ́ máa àkọ́kọ́ gba 10%. ọmọdáyé bá ń ṣe yàn ọmọdáyé bá ń ṣe yàn gbà mí. ìrọ̀lọ́ sọ̀nà sísọ̀nà ó kẹ́ni kí ló sọ yìí.
o fẹ́ popular. no ìwọ tí o àti popular bọ̀ ṣe bí èèyàn ló wo kí ní eré tó mọ sálẹ̀ avenue tó lọ dà nǹkan bò ó. ó dàbò. nígbà tó dàbò tó sún gbogbo ẹ̀ ṣé CNN ò gbé ni. wọ́n gbé. BBC ò gbé. tó máa fẹ́ mọ̀ yẹn. bí èèyàn ṣe popular. kò jù bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bá popular pọ̀ yẹn bá bá wà láì ọ̀rọ̀ amúládà tó gòkè. ìrọ̀nù máa nǹkan tí wọ́n á tẹ̀sán ní máa jìnnì máa nǹkan máa tó máa ń lagi ní máa jìnnì tó ń pè ní ìdòwò ó wá sí wọ́n á tẹ̀sán wá gùn lọ years back mo sọ yìí ó wá wà lókè bí ẹyẹ sórí wọ́n bẹ́ẹ̀ frustration ọ̀dà o sórí ìgbà míì gbogbo nǹkan ló máa ń fa téèyàn bá ń trek frustration ni téèyàn bá rí gàrí mu frustration téèyàn bá níyàwó frustration téèyàn bá ṣiṣẹ́ tó dáa téèyàn bá ní one night frustration the man was frustrated ó dẹ̀ bu attention ẹ̀ lóòrùn nígbà tá a jí a lókè sórí ẹ̀bẹ̀ ni wọ́n fi bẹ̀ tó fi wọ́n pẹ̀lú àwọn panápaná àtàwọn ọlọ́pàá àti téèyàn bá mu gàrí nìkan èèyàn lówó lọ́wọ́ gan ó ní frustration. ok èèyàn lówó irọ́. ó mọ̀ pé ẹni tó lówó lọ́wọ́ gan ló ní frustration. owó frustrate yàn. lọ́nà owó frustrate yàn téèyàn bá sì lówó ọkọ ẹ̀ sì máa balẹ̀ pé òun sì lówó orí pẹ́ẹ́n tó lówó lápò kí n fẹ́ kú. tálíkà ló máa kọjá tó ní ẹ jẹ́ kí Nàìjíríà ń jẹ́ ẹ̀dá àrùn náà má gbọ́ sọ́ngbà tí mo mọ̀ bí mo nígbà sí ìdá torí pé kò sí kọ́bọ̀ lápò ẹ̀ nígbà tó bá ní Kenny, see, when you even have 5,000, 10,000 with you, o ní sọ pé kí Nàìjíríà dà o. ẹ̀yin tèmi ẹ̀yin tí wàá tẹ̀ gbọ́ wa bí lóyìn náà ṣe jẹ́rìí wẹ́rẹ́ Kenny, ìjẹ́ ká tẹ̀ sọ fún wọn pé ọ̀gágun tẹ́lẹ̀tẹ́lẹ̀ pẹ̀sìdó wa láàárọ̀ yìí wọ́n bá ọmọ Nàìjíríà sọ̀rọ̀ ọ̀rọ̀ pọ̀ èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n sọ nípa security wọ́n tún sọ nípa corona virus wọ́n sọ wọ́n tún sọ nípa wọ́n ní it has been tough since 18 months ago àṣepọ̀jù pẹ̀sìdó wa náà rí nǹkan ojú wọn rí o ebi ò pa wọn ọ̀bọ̀ tójú wọn rí nǹkan àbí àwa tẹbi ń pa ìṣe pé bá lọ̀rọ̀ sí nǹkan tó kọjú sẹ́nìkan ẹ̀yin ló kọ sẹ́lómi bí ìlú gángan ojú wọn for the past security number but irú àwa bá ìkẹ́ni ebi làwọn face ọ̀tọ̀ làwọn face wọ́n sọ̀rọ̀ ebi wọ́n sọ̀rọ̀ gbogbo ẹ̀ wọ́n sọ gbogbo ẹ̀. wọ́n ti ṣe ń ṣe dábàá tiẹ̀ tí rí tiwa rò náà ọ̀pẹ ní fọlọ́. ìwé tí wọ́n fi ń sọ wọ́n sọ̀rọ̀ bí pé wọ́n dà pẹ́sì wa láàánú wa o. wọ́n láàánú gan. wọ́n láàánú but ó lè jẹ́ ìgbà míì kẹ́yìn torí pé ìgbà míì èèyàn lè láàánú but àwọn tó wà ní sọ̀rọ̀ ìní èèyàn tó máa fún yàn lá advice ó dàbí advice tí mo fẹ́ láàárọ̀ yìí sí mo ní park mọ́tò ẹ̀ sí ọ̀tá ọ̀nà kó gbé ọ̀kadà tó wá ṣe bẹ́ẹ̀ wá gbé mọ́tò ẹ̀ lórí kí ló ṣe ṣé ó gbọ́ràn àbí ò gbọ́ràn. mo gbọ́ràn torí ìgbọ́ràn sàn jẹ bọ́ lọ. dẹ́nẹ̀ bóyá ẹni tó bá ń fún yàn lá advice nígbà míì àwọn yẹn ti jẹun yó mo wá mọ̀ pé àwọn ò tí jẹun. ẹni ká lọ sókè lọ́wọ́ tá a bá padà wà nǹkan tá a gbé wá. a wà ṣàlàyé. Ìdánwò
Sátánì wá bá wa ṣe. Ọ̀rọ̀ Nàìjíríà yìí dọwọ́ rẹ̀. 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 Agbára. ẹ káàbọ̀ padà sórí ètò náà báwọn sọ lórí iṣẹ́ tùgbà 100.9 FM kẹ́ni ogbóni tí Fọlákẹ́ Heavenly Voice kọ ó ní ọ̀rọ̀ Nàìjíríà yìí ìdọ̀wọ́ rẹ̀ orí Fọlákẹ́ nìyẹn Heavenly Voices. bẹ́ẹ̀ni kọ́pọ̀ ńgbà tí mo ṣe refer sí president wa wọ́n make broadcast kan lánàá kó tó dé ní wọ́n sọ gbogbo nǹkan tá a ní gbogbo àníkíní kan nígbà àlékún àní gbogbo ẹ̀. ṣe a ní òmìnira. láti ẹ̀rí òmìnira ìlú láti 1960 Nigeria nwere independent ime ofe ọma anyị gachibago onwe ya o Nigeria anyị jisenu ike Nigeria o anyị ga-enwe mmeri 1960 ewo. tí a bá rí nígbà tí àwọn tí wọ́n gbìyànjú nígbà yẹn tí wọ́n bá wa jà fún òmìnira àwọn bíi bàbá wa olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àwọn bíi bàbá wa Dr. Nnamdi Azikiwe àwọn bíi bàbá wa Sir Abubakar Tafawa Balewa Amadu Bello wọ́n pọ̀ báyọ̀ àti bẹ́ẹ̀ lọ ọba Oyèkán ní ìlú Èkó Akínyẹ̀ọba Abẹ́òkúta wọ́n pọ̀ gan. dáàdì mi wà mbẹ́mbẹ́. nígbà yẹn a rí pé nígbà yẹn àwọn gbìyànjú. nígbà táwọn ọba republic 1956 wọ́n ti bẹ̀rẹ̀ sí ní díje yìí ìjọba ti bẹ̀rẹ̀ nígbà náà ṣùgbọ́n náà níbi ọdún mẹ́ta tí wọ́n kọ́kọ́ ṣe ìjọba ológun náà tún gba ìjọba nígbà náà. ṣùgbọ́n ó ń tẹ̀síwájú. kẹrẹkẹrẹ àmọ̀wọ́ 1979 nígbà tí 1979 agbéjọba fún baba Shagari wọ́n gbìyànjú títí di 1983 tí wọ́n fi gbé sílẹ̀ tí ó lè di pé wọ́n gbàjọba lọ́wọ́ wọn láti ọwọ́ baba Ibrahim Badamasi Babangida àwọn náà ṣe bí ọdún mẹ́jọ wọ́n gbìyànjú wọ́n tukọ̀. jẹ́ ká rántí pé Muhammadu Buhari pẹ̀lú díàgbò ló gbà á lọ́wọ́ Shagari wọ́n lò títí wọ 1980. wọ́n ṣà lò bẹ́ẹ̀ nígbà tó yá Maradona dé IDB. wọ́n bá wọn gbìyànjú títí wọ 1992 tí àkọ́kọ́ ṣe ìbò káàdì nígbà náà fún bàbá wọn olóògbé MKO Abiola ní 1993 nígbà tí wọ́n dà pé ojúbọ náà wọ́n dábòlẹ̀ lọ́gbọ́n náà. wọ́n wá pé bọ̀dá wa Ernest Shonekan kó bá wa tukọ̀ jọba wa fún bí òfin. bàbá wa ni bóyá 6 months mọ̀ pé. mo jẹ́ ló ń gbà yẹn wọ́n kúrò ń bẹ̀ náà máa kó lórí pé late general Sani Abacha wọ́n tó gbàjọba. àwọn náà gbìyànjú nígbà náà ọ̀rọ̀ ipò tẹ̀ ṣiṣẹ́ sọ nígbà tá à ń sọ yìí gbogbo kan sì dá wọ́n gbìyànjú kó lórí pé ẹlẹ́mìí gbà lọ́wọ́ wọn nígbà náà tí ìjọba fi kúrò lọ́wọ́ wọn títí tó fi kọ́ ọkọ̀ OB. OBJ ni lẹ́yìn ìmọ̀dá OBJ àwọn náà ti fi ọdún mẹ́jọ. no Abdulsalam. Abdulsalam ló kàn OBJ. yes Abdulsalam gbà tí Abacha Abdulsalam nígbà míì kéèyàn máa wọ class. sori pé gàrí gan táwọn ọmọ náà gàrí lè block brain gàrí máa gbọ́ sori pé sori àwọn ọmọ tó rí tó ń wà class yẹn tó ń ṣe takuntakun kì í ṣe bà soso gàrí ìwọ ògì ẹ ti pọ̀ jù kó máa mú gbèsà kẹ́mi gàrí eba bírèdì yẹn máa ń block ó máa ń block.